àṣírí tú o. àní àṣírí tú. àṣírí kí ni? àṣírí Fẹ́mi Adebayọ Jẹ̀lílì tó ṣẹ̀wò fídíò yìí síra wọn níbẹ̀ ló ti kọ́pí ẹ̀. òtítọ́ ni wípé Fẹ́mi Adebayọ Jẹ̀lílì búṣóbúṣó ó náwó sí fídíò Jagun-Jagun bí àwọn ènìyàn ṣe wí, ṣùgbọ́n àwòkọ́ṣe fídíò àwọn Japan Korea ló ṣe. ẹ̀yin náà tún wò ó, àwòkọ́ṣe sinimá àwọn Japan àti Korea ní Fẹ́mi. tó bá jẹ́ òtítọ́ ọ̀rọ̀ ní ọ̀rọ̀ yìí, kẹ́ ẹ join channel yìí pẹ̀lú iyekíye tó bá wù ọ́. tó bá sì jẹ́ wípé irọ́ ni mo pa, ẹ kílíkì super change pẹ̀lú any amount. òun náà ó kọ́ wa ní ẹ̀kọ́ wípé bá a bá rán ni níṣẹ́ ẹrú ó yẹ ká fi titi ọmọ jẹ. nígbà tí Jẹ̀lílì búṣóbúṣó Fẹ́mi Adebayọ búṣóbúṣó ló ṣe, ẹ pàtẹ́wọ́ fún lẹ́ẹ̀kan sí lọ́dọ̀ yín. ó gbìyànjú ọkùnrin mẹ́ta sí ni pẹ̀lú àwọn ẹ̀dá ìtàn tó kópa àti àwọn tí wọ́n jẹ́ èèkàn nínú sinimá àgbéléwò yìí. wọ́n gbìyànjú, ẹ̀yin náà ẹ pàtẹ́wọ́ fún wọn lọ́dọ̀ yín o. èrè fẹ́nìkọ̀ọ̀kan wa o. Thanks for watching.